mo rò pé lẹ́yìn Aláké Àwùjalẹ̀ ló kàn. Nígbà tí Àwùjalẹ̀ dẹ̀ jẹ́ first class ọba, ṣé Wàsíù Àyìndé wá lè jẹ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land tán kó tún máa kọrin kiri patí tó tún sì máa ṣagbe kiri? Tó bá jọba tán, agbọ́ba táwọn olórin ń jẹ, agbọ́ Fuji King, agbọ́ Juju King, agbọ́ nǹkan kan, àwọn ẹ̀ sì continue àgbé wọn, which is normal torí olórin ni wọ́n. But Àwùjalẹ̀ kì í sọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀, kì í ṣepò yẹ̀yẹ́ rárá, kì í sọba abúlé, kì í ṣe baálẹ̀. Ṣé wàá lè jọba tán kó máa forí adé Àwùjalẹ̀ kó máa fi kọrin kiri? àwọn àgbà bọ̀ wọ́n ní àìsí níbẹ̀ ilẹ̀ bá wọn dá sí i lórí ọ̀rọ̀ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ní wọ́n fẹ́ jẹ, tí K1 The Ultimate náà jáde pé ó tọ́ sóun láti jẹ Àwùjalẹ̀. Toríṣiríṣi ọ̀rọ̀ tí ń jẹyọ nípa rẹ̀ lọ́tún lósì, tọmọdé ń wí tágbà ń wí. Àwọn ilé ọmọ ọba ní Ìjẹ̀bú Òde àwọn náà jáde síta. Àwọn kan wí pé àwọn ò mọ K1 The Ultimate rí o gẹ́gẹ́ bí ọmọ ọba, bó tiẹ̀ jẹ́ pé olórí ọmọ ọba lóyè tó jẹ kó tó di pé kábíyèsí Àwùjalẹ̀ tó gbéṣẹ̀ ń jò níyìn kó tó di pé wọ́n wàjà. Ṣùgbọ́n báyìí tí ọ̀rọ̀ ti wá ń jà ìrànràn ńlẹ̀, toríṣiríṣi ọ̀rọ̀ ń lọ nípa bí wọ́n ó ti jẹ Àwùjalẹ̀ tuntun tí K1 The Ultimate lòun ó jẹ. Kúnlé Ológundúdú, àgbà ọ̀jẹ̀ nínú akọrin ewì jákèjádò àgbáyé, ó ti jáde síta ó ti sọ̀rọ̀, torí ìròyìn tá a gbọ́ ni pé Kúnlé Ológundúdú bàbá olóyè ó ṣẹ̀ ti ìlú ọba dé ni. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ń lọ káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò fi bẹ́ẹ̀ dá sí i lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n bí wọ́n ti ní wọ́n padà dé láti ìlú ọba, Kúnlé Ológundúdú òun náà ti bá wọn gbẹ́nu sí o, ó sọ̀rọ̀ ilẹ̀kùn o. Ẹ wá gbọ́ àwọn àlàyé tó ṣe nípa K1 The Ultimate. Kódà nínú rẹ̀ gan la ti gbọ́ wípé wọ́n ní kábíra wa léèrè, ǹjẹ́ bí K1 The Ultimate tí wọ́n bá wá jẹ Àwùjalẹ̀ tán, ṣé wọ́n padà mọ́ ọ lọ mọ́ ọkọrin lójú agbo ni pé àwa dé àwa dé, àwa là ń kọ́ mọ́ lédè ara o, àwa dé àbí adé orí ọ̀kín, adé orí ọ̀kín, ṣé wọ́n padà lọ mọ́ ọkọrin lójú agbo ni pẹ̀lú ipò Àwùjalẹ̀? Oríṣiríṣi ọ̀rọ̀ ló jẹyọ. Ṣé ohun tí wọ́n sọ ṣé bẹ́ẹ̀ lórí àbí ò rí bẹ́ẹ̀? Wọ́n tún ṣàlàyé ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ wàhálà kan tí ń jẹyọ lórí ọ̀rọ̀ ilẹ̀ nílùú Ilé-Ifẹ̀ níbi táwọn ti gbé wá, tí wọ́n dákọ ẹnìkan tí wọ́n ń pè ní Ológùdù. Àlàyé pọ̀ lẹ́nu olóyè Kúnlé Ológundúdú. Wọ́n ṣàlàyé ọ̀rọ̀ rèé, ẹ gbọ́ bó ti lọ. A gbọ́ pé ẹ ti dé, so àwọn olólùfẹ́ yín dẹ̀ ń béèrè yín pé nígbà tí ẹ wà ní ìlú òyìnbó lọ́hùn pé ẹ juṣẹ́ sílẹ̀ díẹ̀, ṣùgbọ́n títí dìgbà tẹ́ fi dé àwọn ò gbọ́ kankan mọ́. So náà fi ní pé torí pé ẹ ti ń wọlé púpọ̀ jù lọ́tọ̀ lọ́sì pé bàbá ń kọ́ o ni wọ́n fi wá ní pé bàbá wà pa máa ka yín mọ́lé ní ìgbà yìí sà. But tí ó ń sọ fáwọn yẹn, àwọn olólùfẹ́ Ológundúdú ṣó ń sọ fún wọn wípé ìlú òyìnbó ni bàbá wà ń gbà yẹn? Bẹ́ẹ̀ ni màá gbogbo ẹ̀ pátá àwọn gan rí i pé ní ọ̀hún pé àwọn iṣẹ́ díẹ̀ ó padà jáde níbi ibẹ̀ pé kò tó padà jáde mọ́ díẹ̀ títí tẹ́ fi dé. You are right. Nítorí jẹ́ kí iṣẹ́ mi tún jáde lẹ́yìn ìgbà tí mo ṣe iṣẹ́ díẹ̀ lọ́hùn ni pé àwọn ọmọ mi ń sọ wípé dádì a pè yín wá bí kẹ́ ẹ wá sinmi ni, wàhálà Nàìjíríà ẹ má gbé wá bí. Àwọn náà gba microphone lẹ́nu mi, wọ́n jẹ́ kí n ṣiṣẹ́, wọ́n ní pé kí n wá sinmi náà ṣe pè mí. So mo dẹ̀ láti obey wọn, àwọn lọ̀gá mi, so ìyẹn ló jẹ́ kí n sinmi throughout. Ìgbà tí mo dẹ̀ dé náà, gbogbo yín náà lẹ gbọ́ pé Ológundúdú ó ti wà Naija. Bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n ti wá a sọ fún wọn pé bàbá ti dé padà sí Naija pé ẹ káàbọ̀ láti ìlú òyìnbó látòkè lọ, so wọ́n ti wá tó ń béèrè pé ó ti yẹ kẹ́ ẹ juṣẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ síta pé especially iṣẹ́ tẹ̀tẹ̀ tó wá tó dé báyìí ó ní iṣẹ́ títí K1 tó fẹ́ jẹ ọba, so ó ní wọ́n tó ṣe ní pé ká dìde o. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Wàsíù ó pín sọ́nà mẹ́jọ mẹ́wàá. Number one thing ni pé òun gan ti fi kọrin nígbà kan rí pé bórí bá ń jọba lọ́la o mo sì máa débẹ̀ o. Bóyá orin ijọ́ yẹn ló wá ń ṣẹlẹ̀ báyìí, torígbà tó ń kọ́ ńgbà yẹn bàbá Síkírù Adétọ̀nà sì wà ní Àwùjalẹ̀, so mo rò pé orí ò lè jẹ ọba ńgbà yẹn, ṣùgbọ́n ọ̀la tó ń sọ náà ló dé yìí. Nǹkan tó wá ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé pẹ̀lú ọ̀rọ̀ Àwùjalẹ̀ ó ní wípé
Wàsíù Àyìndé ó lè máa fojú wò wípé at least òun lẹ́ni nímọ̀sán, òun ò lè mú kíkan, òun léèyàn lókè. Once tóun bá ti lè declare interest, possibility wà kan fún òun ní lẹ́tà, torí lẹ́tà ni wọ́n fún Olúwo tó fi wá jọba níwò. Ṣe ni wọ́n pe àwọn afọbajẹ pé candidate ta nídìí nìyí, wọn ò dífá sọ̀rọ̀ tiẹ̀, ó kàn jọba ni. Ó ṣeé ṣe náà kó jẹ́ pé ìfinijọba ètò àìdífá ló máa gbé òun náà sí ipò, a lè sọ toró mọ̀yàn, owó dẹ̀ wà. Ṣùgbọ́n kan tó ń kan mí lóminú lórí ọ̀rọ̀ Wàsíù Àyìndé, bóyá ó ti sọ kémi tó dé, bóyá ó dẹ̀ sì máa sọ pé tó bá jẹ Àwùjalẹ̀, ọba ńlá ni Àwùjalẹ̀, is one of the first class obas ní Nàìjíríà, kì í ṣògùn state nìkan ní Nàìjíríà. Mo rò pé lẹ́yìn Aláké, Àwùjalẹ̀ ló kàn. Nígbà tí Àwùjalẹ̀ dẹ̀ jẹ́ first class ọba, ṣé Wàsíù Àyìndé wá lè jẹ Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land tán kó tún máa kọrin kiri patí, tó tún sì máa ṣagbe kiri? Tó bá jọba tán, agbọ́ba táwọn olórin ń jẹ, agbọ́ Fuji king, agbọ́ Juju king, agbọ́ nǹkan kan, àwọn yẹn sì continue àgbé wọn, which is normal torí olórin ni wọ́n. But Àwùjalẹ̀ kì í ṣọba tí kì í ṣepò tán lè fi wọ́lẹ̀, kì í ṣepò yẹ̀yẹ́ rárá, kì í ṣọba abúlé, kì í ṣe baálẹ̀. Ṣé wàá lè jọba tán kó máa forí adé Àwùjalẹ̀ kó máa fi kọrin kiri, kó tún continue iṣẹ́ agbe tó ń ṣe? That is my concern, torí mi rò pé kinní yẹn píjẹ̀bú máa gbà fún o. Secondly ni pé tó bá dẹ̀ jọba náà, ó tún sì pay fáwọn onífújì wẹ́wẹ́wẹ́ tán wà lẹ́yìn ẹ̀, torí ọ̀pọ̀lọpọ̀ wọn àrógò wọn lò, wọn ìràwọ̀ wọn lò. Bóyá tó bá dẹ̀ kúrò lójú ọ̀nà tó lọ sí palace, bóyá àwọn náà lè lo opportunity yẹn láti ti dìde dáadáa. So ọ̀nà méjì ló pín sí, which is okay. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó tún wá ń ṣẹlẹ̀ wípé kì í tún sọmọ ọba, àwọn ìdílé tó ti fẹ́ jọba tó yẹ kó fà á kalẹ̀, àwọn la tún rí nsìn tí wọ́n ń sọ wípé kì í sọmọ ọba, kò bá wọn tán. Ṣùgbọ́n mistake tó wà níbẹ̀ táwọn ìdílé yẹn ti lè ṣe ṣáájú ni pé ayé ni wọ́n wà nígbà tí Wàsíù Àyìndé tí wọ́n fi jẹ olórí ọmọ ọba. Àwọn ọmọ ọba wo gan ló jẹ olórí ẹ̀ nígbà yẹn? Tó bá jẹ́ àwọn ọmọ ọba yìí náà ni Wàsíù ṣojú wọn jẹ olórí àwọn ọmọ ọba, ó máa le díẹ̀ o láti lè disqualify ẹ̀, because ayé ni wọ́n wà, ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀, wọ́n àdé àwọn dé ńgbà yẹn. Ó wá dàsìkò tó lórí ọmọ ọba fẹ́ jẹ ọba, làwọn kan wá dìde wípé kì í ṣe fámílì àwọn. Fámílì ibo ló ti wá? Ẹ̀ẹ́dẹ̀ sọ fámílì kankan, ẹni kì í sọmọ ọ̀dọ̀ yín kò lè jẹ ọba láti inú ìdílé yín. Ẹ suggest, ẹ jẹ́ ká gbọ́, at least ó ṣàníwádìí tó yẹ kẹ́ ẹ ti ṣe. Okay, kì í sọmọ Fìwà Gboyè o, ọmọ Fìdípọ̀tẹ́ ni o, ẹ jẹ́ ká tẹ̀ mọ́ bí ti wá látọ̀dọ̀ tiyín. Torí òun ò sọ̀rọ̀ báyìí, àìdẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ó ní tó gbọ́kànlé. So that is the reason tó fi jẹ́ pé àti dá sí ọ̀rọ̀ yẹn ó dagun. Ṣùgbọ́n nígbà tó bá lahùn jáde, torí àní fẹ́ kó dákẹ́ bó ṣe dákẹ́ yẹn, káwa dédé gbọ́ announcement kó ti d'Àwùjalẹ̀. Torí ìdílé tó fẹ́ lọ represent lórí oyè, wọ́n láwọn ò mọ̀ rí. Ṣùgbọ́n ọ̀dọ̀ nídìí ìyá ẹ̀ o, ó tan sékìtì state o, Ògùn state ibi tó tan sí làwa ń wá báyìí. Ìtàn tó ti jáde lógùn state níjẹ̀bú làwa ń wá báyìí. Ọlọ́run á dẹ̀ fi hàn wá, torí kò sí ìdílé tí ò ní agẹmọ níjẹ̀bú. Agẹmọ wo ló wá láti ilé àwọn Wàsíù? àmọ́ bóyá ẹ ti gbọ́ nípa nǹkan tí, nítorí gbogbo táìmù gbà ẹ sì ní Nàìjíríà, ẹ sì wà nílùú èbó lọ́hùn. So mi wà mọ̀ bóyá ẹ ti gbọ́ nípa títí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ilé-Ifẹ̀ pẹ̀lú àwọn olóko àti àwọn tí wọ́n lọ ń bá wọn lóko tí wọ́n ń ṣá wọn ní àdá. Bóyá ẹ gbọ́. Okay. Mo gbọ́, mo dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́lọ́wọ́, because I'm from Ilé-Ifẹ̀. So kò sí tó lè máa ṣẹlẹ̀ nífẹ̀ tó máa difficult fún mi láti get information about it. Nígbà tí mo dé, mo lọ sí palace, mo lọ wádìí
pé kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ olóko táwọn èèyàn kan fi ń lọ síbẹ̀ lọ máa sá àwọn èèyàn ládàá. Ológùdù tó ń dárúkọ Ọpẹ́ number 1 ọmọ ọba àtàwọn kan tó ń dárúkọ mo rí gbogbo wọn o. I invited them to a joint tí mo ti bá wọn sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ láti gbọ́ tẹnu wọn. Nǹkan tó dẹ̀ sọ fún mi ni wípé monitoring committee ni wọ́n tó Ológùdù jẹ́ chairman wọn. Ìgbà tí wọ́n rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa náà ni wọ́n ń fẹsẹ̀ gbá títì kiri tí wọn ò ní iṣẹ́ lọ́wọ́, àwọn ni wọ́n lọ sí palace tán lọ sọ fún kábíyèsí pé ẹ jẹ́ kán fáwọn náà lóko, àwọn náà fẹ́ dáko, àkùkù ríṣẹ́ bọ́tà lè dáko, eléyìí tí ò lè sanko, tí ò lọ́wọ́ àdá, ó lówó lọ́wọ́ tó fẹ́ fi ṣe é. Kábíyèsí ní òkè kán lọ wo báwo wọ́n wá láti pe àwọn kọmitì yẹn pé báwo lọ̀rọ̀ oko ṣe jẹ́, ẹ lọ sórí oko, ẹ lọ wò bóyá ààyè wà láti lè pín àwọn èèyàn sí orí oko. Wọ́n dẹ̀ lọ, ìgbà tán dóko wọ́n wá rí wípé gbogbo oko ló ti occupied, ṣùgbọ́n gbogbo àwọn occupants tó wà ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn oko yẹn wọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn àjèjì ni wọ́n. Wrong hand náà dẹ̀ ti gba oko, wọ́n padà wọ́n lọ gbé fáìlì bí wọ́n ṣe pín oko, torí pé wọ́n ti pín àwọn oko yẹn kí kábíyèsí ọba Adéyẹyè kó tó jọba rárá. Ọba Ọ̀kún Adésíjú Adé ló arrange ẹ̀ tí wọ́n ti pín oko yẹn more than 20-something years ago. Wọ́n wá wò wípé wọ́n wá wo ìwé, wọ́n wo fáìlì ìwé tí wọ́n ṣe fún àwọn tó ń pín oko fún. Wọ́n wá ní kán lọ cross check. Obìnrin kan wà, mi ò fẹ́ dárúkọ lórí here, obìnrin kan wà nínú àwọn tí Síjú Adé wọn ilẹ̀ fún lóko 150 acres 150 acres ni wọ́n fún ẹni yẹn pé kó lọ́ọ́ fi dáko so káwọn èèyàn kó lè kó àwọn èèyàn náà sí orí oko kán lè máa jẹun. Oko madam yẹn àwọn Ológùdù lọ síbẹ̀, ìgbà tí wọ́n máa wọn oko wọ́n rí pé 650 acres lobìnrin yẹn mú. Àwọn monitoring tí Síjú Adé ṣe nígbà yẹn tí wọ́n lọ pín oko, ojú ọ̀nà làwọn ti gbowó lọ́wọ́ madam. Ìgbà tán gbowó lọ́wọ́ madam, ńgbà tán máa dóko instead 150 acres wọ́n lọ wọn 650 acres fún. Ìkan nínú ẹ̀gbọ́n kábíyèsí ọba Ọ̀kún Adésíjú Adé ó tọrọ oko pé kán fóun ní 100 acres. Nígbà tí ẹnìyẹn dé oko, àwọn tó mú un lọ wọ́n tún ṣe bí wọ́n ṣe ń ṣe é, wọ́n gba owó lọ́wọ́ ẹnìyẹn, wọ́n lọ wọn 300 acres fún. The little money tí wọ́n san lórí nǹkan tí wọ́n ní kán wọ̀n fún wọn ni wọ́n san. So ẹni tí wọ́n ní kán fún ní 100 acres ó gba 300 acres, owó 300 acres, owó 200 acres tó lé lórí ilẹ̀ yẹn dà. Eléyìí tán ní kán fún ní 150 tó kọ 650, owó tó lé lórí bíi 500 acres dà. Wọ́n wá rí gòkè pé àwọn èèyàn ti ṣe bẹ́ẹ̀ lọ. Ẹ̀ẹ́dẹ̀gbà oko yìí ẹ̀yin ṣe àgbẹ̀ olówó ní ẹgbówó lọ, ẹgbẹ́ tractors lọ ní, ẹ padà sọ́fíìsì yín lẹ́kọ̀ọ́, ẹni tó lọ ìlú òyìnbó padà síbẹ̀. Ẹ wá gbé oko, ẹ wá bẹ̀rẹ̀ sí wọn oko fáwọn àjèjì. Ẹ wọ̀n fún Mọdákẹ́kẹ́, ẹ wọ̀n fáwọn gómìnà, ẹ wọ̀n fáwọn Ìjẹ̀ṣà tó wá dáko, wọ́n lọ bẹ́ẹ̀. Wọ́n wá kọmitì wá decide pé extra tó wà lórí lórí àwọn ilẹ̀ yìí tẹ́ ẹ̀ sanwó fún, a fẹ́ reclaim ẹ̀ ká lè set àwọn ọmọ ọ̀fẹ́ náà sórí ẹ̀, ká jẹ́ káwọn èèyàn tiwa náà kan rí oko dá. So ẹni tí wọ́n gba acres lọ́wọ́ ẹ̀ definitely dandan ni kán sọ fún ẹni tó wà lórí ilẹ̀ yẹn pé lọ bá ẹni tó fún ẹ o, ilẹ̀ yóò sí nínú ilẹ̀ tí Ilé Ifẹ̀ fún lágbájá. Ẹ̀yin madam, broda, uncle tẹ́ ń ṣiṣẹ́ lórí bíi, ẹ padà lọ bá ẹni tó wọn bí fún yín ibi tí oko ẹ̀ dé nìyí, oko ẹ̀ ò dé sàlẹ̀ ń bí. Ìyẹn ló wá bù máwọn èèyàn lára wípé àwọn ò lè kúrò lórí ilẹ̀.
àwọn ò lè kúrò lórí ilẹ̀ yẹn, àwọn máa ṣe lọ ni. Ibi tó ti wá di pé tipátipá ká lé yín kúrò. Ṣùgbọ́n tó wá débi pé àwa ń ṣàdá, àwa ń pààyàn àbí à ń gúnyàn lọ́bẹ, ìyẹn ni àwa béèrè tí wọ́n sọ pé ìjà láàrin àwọn àtàwọn alágídí ibẹ̀ tí wọ́n sọ pé àwọn ò ní foko sílẹ̀ ló fa sábàbí bóyá bọ́n ṣe sá wọn ń bí tán sá wọn ń bí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. I go against that. Now ìgbésẹ̀ tá a fẹ́ gbé ni pé a ti lọ sóko yẹn lẹ́ẹ̀kan. Ìgbà tá a débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kúrò lórí oko. Bóyá wọ́n sá àsálà fẹ́mi wọ́n ń gbà yẹn ni o, bóyá wọ́n lọ tọ́jú ara wọn ni. Àwọn bíi 2 mẹ́ta tá a rí, wọ́n sọ fún wa pé àwọn tí wọ́n lé lórí oko ni wọ́n lè ṣàlàyé fún wa. Tí sáìdì kan la gbọ́, a lè fi yẹn dájọ́. That is the reason why tí mi ì ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ láti gbà yẹn until tá a bá lọ, tá a bá rí àwọn tí wọ́n lé kúrò ńbẹ̀, but ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ ìlú wọn, wọ́n ti lọ ilé wọn for now. So nǹkan tí mo sì lè sọ lórí ọ̀rọ̀ oko àti àwọn ológùdù tó lọ bá wọn jà nìyẹn. Tá a bá ti wá gbọ́ details lẹ́nu tàwọn ará bí, I get back sí ọmọ Nàìjíríà. Ẹ ṣé gan ni sir.